kí ló kan kábíyèsí nípa ọ̀rọ̀ àwọn muslim Ògbómọ̀ṣọ́ àti gbọ́. Kábíyèsí ò nífẹ̀ẹ́ Islam ni àti gbọ́. Kábíyèsí ló fẹ́ tọ́ àwọn muslim ká àti gbọ́. Kábíyèsí náà ránṣẹ́ sógun àti gbọ́. Ó láwọn kan tí kábíyèsí ń gbọ́rọ̀ sí lẹ́nu tí ìlú òfìtò àti gbọ́. Àwọn kan ṣèpàdé láàfin, ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde ṣé kábíyèsí ò sí bẹ́ẹ̀ ni, which means pé kábíyèsí ló fún wọn ní go ahead tí wọ́n fi ń sọ rẹ̀ àti gbọ́. Wọ́n fẹ́ pẹ́mẹ́ chief imam ní àti gbọ́. Chief imam ò ní tẹríba fún kábíyèsí àti gbọ́. Wọn kì í ṣojú lówó Ògbómọ̀ṣọ́ àti gbọ́. Ọ̀rọ̀ yìí ò tiẹ̀ sí lọ́wọ́ kábíyèsí mọ́, wọ́n ní kán gbalé wọn lọ ní kí wọ́n lọ sẹ́tù rẹ̀ àti gbọ́. Wọ́n ń ṣọmọ yá yí lára o àti gbọ́. Ta ló mú un wá Ògbómọ̀ṣọ́ yìí wá jẹ chief imam àti gbọ́. Ọ̀rọ̀ yìí ò sí lọ́wọ́ kábíyèsí o, torí chief imam náà ló gbé kábíyèsí lọ sí ilé ẹjọ́ àti gbọ́. I've decided to stop talking about Ògbómọ̀ṣọ́ issue because ṣé tí ká máa halẹ̀ mọ́yàn ni tó bá kọjá ní kinní kan á pẹ̀mẹ́ rẹ ni á ṣe kinní kan ni, àbí ti èpè, àbí ti ká máa report page. Abiyamọ wo ni ó dẹ̀ fẹ́ kí wọ́n pa ọmọ rẹ̀ lójú ẹ̀mí ló jẹ́ adákẹ́. Ṣùgbọ́n àwọn comment kọ̀ọ̀kan tí mo rí ló tún prompt mi láti ṣe fídíò pé since ta ti mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó ti wà nílé ẹjọ́, kí wá ló tún dé, kí ló ṣẹlẹ̀. Since pé àwọn kan fi pé ọ̀rọ̀ yìí ò lè yanjú nílùú wa tí àwọn bá gbé dọ́dọ̀ àwọn olófin, ẹ̀ẹ́dẹ̀ já fi wọ́n lẹ̀ náà, ẹjá gbọ́ nǹkan tí ilé ẹjọ́ máa dáa. Kò yẹ kí wọ́n máa rí wa gẹ́gẹ́ bí pé àwọn ni lénìí, àwọn ni lánàá, bí ẹkún apọkọjẹ. Ọ̀bùn wa ó wá rí kú ọkọ ti ràn mọ́. Àwa fẹ́ jáwọ́ nínú ọ̀rọ̀ yìí rárá, àfẹ́ kó gun omi nígbà yẹn pààrín jẹ nínú mọ̀dàrú. Àwọn tó dẹ̀ wá yìí, àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí, àwọn ọba ni, ìkọgun ìmáàmù ni àti máàmù àtọba kò gbéṣẹ́ rẹ́ lómi. Ẹlòmíì ń jíṣẹ́ ara rẹ̀. If you are for Ògbómọ̀ṣọ́ peace, if you are for the peace of Ògbómọ̀ṣọ́ land, nígbà tá ti mọ̀ pé ẹjọ́ yìí ti kúrò, ó ti wà níbi tó wà, ó yẹ ká dákẹ́ ni. Ọ̀rọ̀ tó ti kú, tó ti rùn, ẹ̀ tí wàá máa wú jáde. And ẹ sọ wípé ẹ nífẹ̀ẹ́ imam, ẹ lẹ̀ nífẹ̀ẹ́ kábíyèsí. Ẹ̀yin náà wà àwọn kọ́mẹ̀ntì yìí. Nǹkan tá máa ń sọ nìyẹn pé tá bá fa gbùrùgbùrù ó fa gbó. Tá bá pèrè ajá, á porí kòkò tá fi ṣe. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin aríjẹ nínú mọ̀dàrú. Tẹ́ bá láàrin wọn ò ní gún, tó bá padà gún ojú tì yín. Ẹ má lọ wá ṣẹkúnṣẹ. Kẹ́ ẹ jáwọ́ kó nu ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Kẹ́ ẹ já wọn tí wọ́n gbẹ́jọ́ lọ bá kí wọ́n sọ fáínà. A ti gbọ́ gbogbo tẹ́ ẹ sọ, a ti gbọ́. Ire o.